ọ̀ọ̀ni pẹ̀lú aláàfin yìí ń fẹ́ àmójútó gidi o. láti ọjọ́ 6 oṣù kejìlá ọdún 1980 tí ọba Okùnadé Síjúadé ti gun orí ìtẹ́ gẹ́gẹ́ bí ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ títí tí ọba náà fi wàjà ní oṣù keje 2015, èdè àìyedè gidi tó máa ń dìjà ńlá nígbà míì kò tán láàrin òun àti ọba Lámídì Adéyẹmí. ìyẹn Aláàfin tìlú Ọ̀yọ́ ojúmọ́ kan asọ̀kan ni, ojúmọ́ kan ìjà ni, kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé kìnìún náà dí ìlọsíwájú ilẹ̀ Yorùbá lọ́wọ́ gidigidi. nítorí pé òṣèlú ìgbà náà fẹ̀jú tí àwọn ẹgbẹ́ òṣèlú méjì ń bá ara wọn fa wàhálà nílẹ̀ Yorùbá, tí àwọn ẹgbẹ́ Unity Party of Nigeria UPN ń ṣe ọmọ onílẹ̀, tí National Party of Nigeria NPN sì ń lérí pé tàwa yín la nílùú, ẹ má pè wá lálejò mọ́. ariwo tí gbogbo Yorùbá ń pa nígbà náà ni pé àwọn olóṣèlú ló ń dá ìjà Ọọ̀ni pẹ̀lú Aláàfin sílẹ̀. àmọ́ lẹ́yìn ò rẹyìn, nígbà tí àwọn olóṣèlú lọ tí àwọn ológun dé, tó jẹ́ ohun táwọn gómìnà ológun ilẹ̀ Yorùbá tún dojúkọ náà ní ìjà Aláàfin pẹ̀lú Ọọ̀ni. nígbà náà ni àwọn tí wọ́n ń yẹ ọ̀rọ̀ yìí wò mọ̀ pé kì í ṣe àwọn olóṣèlú kankan ni wọ́n ń dá ìjà yìí sílẹ̀. kìnìún náà ti fẹ́ di ìjà àtayébáyé ni. àmọ́ ní báyìí ibi tí ọ̀rọ̀ náà ń lọ yìí kódà kò lè gbé Yorùbá lọ sí ibi ìlọsíwájú kankan, ibi ìfàsẹ́yìn ni. bó bá ṣe pé ìgbésẹ̀ tí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọọ̀ni tó wà lórí oyè yìí gbé nígbà tọ́ba náà kọ́kọ́ gba ọ̀pá àṣẹ lọ́dún 10 sẹ́yìn ni, ó ṣeé ṣe kí ìjà náà ti parí. ṣùgbọ́n kò jọ pé ìjà náà lè parí bí ọmọ Yorùbá fúnra wọn ò bá dìde láti rí i pé ìjà náà kò gbilẹ̀ sí i. ìjà ọba Síjúadé àti ọba Lámídì Adéyẹmí lè débi pé ọgbọ́n ni wọ́n fi ń ṣe tí wọn kò fi bá ara wọn jà níta gbangba. ó lè débi pé Ọọ̀ni ìgbà náà ń rò pé tí Aláàfin bá rí òun ní kọ̀rọ̀ ibì kan ó lè ní kí wọ́n pa òun. èyí tó burú ni pé ní ọ̀pọ̀ ìgbà ìjà láàrin àwọn méjèèjì yìí ni o, kì í ṣe ìjà ìlú Ọ̀yọ́ àti ti Ilé-Ifẹ̀ o. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà bá jáde, àwọn tí wọ́n fẹ́ràn Aláàfin yóò ní òun ló jàre pé Ọọ̀ni ló jẹ̀bi, àwọn tí wọ́n fẹ́ràn Ọọ̀ni náà yóò ní òun ló jàre Aláàfin ló jẹ̀bi. níbi ọdún 1981 sí 1983, ariwo tí Aláàfin ń pa ni pé nítorí tí Síjúadé súnmọ́ àwọn Awólọ́wọ̀ pé ó fẹ́ kí wọ́n yọ òun Lámídì Adéyẹmí kúrò nípò ọba ni. ní 1984 títí tí Síjúadé fi wàjà, ohun tí òun sọ ni pé Lámídì Adéyẹmí ló dẹ àwọn ìjọba Túndé Ìdí-Àgbọn sóhun nígbà tí òun àti Àdó Báyérò Ẹmáyà Kánò lọ sí orílẹ̀-èdè Ísírẹ́lì, tí wọ́n fi fòfin de òun fóṣù 6 tí wọ́n sí òun máàfin. bí o bá jẹ́ aṣáájú Yorùbá, o kò lè bá Aláàfin rìn láàrin oṣù kan kí o má gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ẹ. bẹ́ẹ̀ náà ni o kò sì lè bá Ọọ̀ni rìn láàrin ìgbà kan náà kí òun náà má sọ ohun tí Aláàfin ṣe fóun. àgàgà nígbà tí Ọọ̀ni wá fẹ́ràn àmúdá Ọlọ́run ò ṣebi àṣípa ìlú Ọ̀yọ́, ẹni tó ń bá Aláàfin ja ìjà burúkú lọ́yọ̀ọ́, tí Aláàfin sì fẹ́ràn Láníyàn Aláwọdé alága MPN, ẹni tó ń bá Ọọ̀ni ta kàngbọ̀n láti mú dákẹ́kẹ́. oríṣiríṣi àwọn ìjà báyìí ló wà o, ṣùgbọ́n nísàlẹ̀ ìjà náà ìwọ ló jù mí, èmi ni mo jù ẹ́ ló wà níbẹ̀. béèyàn sì pé ní ìjà ìlara kò ṣe kinní kan. ìjà ìlara ẹni méjì ló ń di ìjà ìlú, tí àwọn ọmọ onílùú àtàwọn tí wọ́n bá fẹ́ràn àwọn ọba tiwọn yóò máa gbè lẹ́yìn wọn, tí ìjà náà yóò sì máa tàn ká, tí ọ̀tẹ̀ yóò máa gbilẹ̀, nǹkan tí yóò bẹ̀rẹ̀ ní kékeré tí yóò di ńlá, tí kò sì sẹ́nìkan tó lè sọ̀rọ̀ fún ìran Yorùbá títí dòní yìí. láti ìgbà tí Awólọ́wọ̀ ti kú, àwọn ọba wa tó yẹ kí wọ́n ṣáájú gan ni wọ́n ń tì wá síbi tí kò dáa. ẹnikẹ́ni tí yóò bá dá sí ọ̀rọ̀ yìí àfi kó kọ́kọ́ mọ̀ pé ìjà ìlara wà nínú ọ̀rọ̀ náà. ìjà ìlara tí kìí ṣe ti Ọ̀yọ́ tàbí ti Ilé-Ifẹ̀, tó jẹ́ ti àwọn ọba ibẹ̀ ni. ẹ̀sùn tí wọ́n máa ń gbé síta lórí ọ̀rọ̀ yìí ni pé tí àwọn bá lọ síbì kan, Ọọ̀ni yóò sọ pé òun ni bàbá gbogbo àwọn, bó tilẹ̀ jẹ́ pé Aláàfin ò ní sọ pé òun ni bàbá gbogbo àwọn ọba, síbẹ̀ yóò ní Ọọ̀ni kìí ṣe bàbá òun. eléyìí ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rárá, kódà àríyànjiyàn ti wáyé bẹ́ẹ̀ rí níwájú àwọn òyìnbó aláwọ̀ funfun ní 1920, tí Ọọ̀ni Adémilúyì Láwárí kan ajagun sọ pé ọmọ òun ni Aláàfin Ṣíyàn Bọ́lá Oníkẹ́pẹ́ Ládìgbòlù níbi ayẹyẹ kan nìbàdàn.
àmọ́ tí òyìnbó padà béèrè pé ṣé bẹ́ẹ̀ ni lọ́wọ́ Aláàfin, tí Ládìgbòlú ní rárá o, pé tẹ̀gbọ́n-tàbúrò làwọn. níbi tí ìjà ìlara sì ti máa ń dàpọ̀ mọ́ ìjà ìṣẹ̀dálẹ̀ Yorùbá nìyẹn. ọ̀pọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọmọ Odùduwà ni wọ́n gbà pé Ọọ̀ni ni àrólé Oòduà, pé òun gan kọ́ ni Oòduà. ẹ̀gbọ́n àwọn tó rólédè àwọn nígbà tí àwọn kò sí nílé ni, nítorí Oòduà kò pe ara ẹ̀ lọ́ọ̀ni títí tó fi lọ. èyí hàn nínú àjọṣe Síjúadé àti Adéyẹmí, torí níbikíbi tí Aláàfin Adéyẹmí bá ti pàdé Ọọ̀ni, àrólé Oòduà ní ìpè. èyí ni pé ní ti Aláàfin àti irú Àwùjalẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí pẹ̀lú ọwá Ọbọ̀kun Arómọláràn, Ọọ̀ni kò gbọ́dọ̀ máa pe ara ẹ̀ ní bàbá àwọn. ẹ̀gbọ́n àwọn ni, ọba sì jọ ní gbogbo àwọn. ṣùgbọ́n àwọn ọba míì náà gbà pé àrólé bàbá ẹni náà ni. ìdí ọ̀wọ̀ tí àwọn wọ̀nyí ń fún Ọọ̀ni nìyẹn, tí wọ́n sì gbà pé òun ni bàbá àwọn. nígbà tí Ọọ̀ni yìí dé, Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì, gẹ́gẹ́ bí a ti ń sọ̀bọ̀, ọba náà ṣe kinní kan tí ọ̀pọ̀ kò rò pé yóò ṣe. ìdí ni pé pẹ̀lú gbogbo bí ìjà ti ń lọ láàrin Síjúwadé àti Adéyẹmí yìí, àwọn àgbààgbà Yorùbá kan gbà pé tí wọ́n bá lè dé ààfin ara wọn, tí Aláàfin bá lọ sí Ifẹ̀ lọ́dọ̀ Ọọ̀ni, tí Ọọ̀ni náà lọ sí Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin, lọ́jọ́ náà ni ìjà tí à ń wí yóò parí. nígbà tí ẹsẹ̀ àwọn àgbààgbà Afẹ́nifẹ́re sì pé, tí ẹgbẹ́ náà lẹ́nu nílẹ̀ Yorùbá gidigidi, ohun tí wọ́n lé nìyẹn títí tí gbogbo wọn fi kú tán níkọ̀ọ̀kan. kò sí ọba kan nínú àwọn méjèèjì tó lọ sí ààfin èkejì. ṣùgbọ́n nígbà tí Ọọ̀ni Ògúnwùsì dé, ó lọ sí ààfin Ọ̀yọ́, ó sì lọ bá Aláàfin ṣe ayẹyẹ. nígbà tí àwọn èèyàn rí Ọọ̀ni ní ààfin ọba Adéyẹmí lọ́jọ́ Sunday ọjọ́ 17 oṣù kínní ọdún 2016, nígbà tí bàbá náà ń ṣe ayẹyẹ, tó sì jẹ́ bí oṣù kan péré sígbà tí Adéyẹyè di Ọọ̀ni ni, gbogbo èèyàn ló gbà pé ilẹ̀ Yorùbá ti bọ́ nínú ìgbèkùn wọn. yàtọ̀ sí èrò tí Ọọ̀ni kó wá lọ́jọ́ náà, bí mọ́tò ẹ̀ ti yọ, bẹ́ẹ̀ làwọn ọmọ Ọ̀yọ́ pàápàá tún jáde, bíi pé wọ́n ti sọ fún ara wọn tẹ́lẹ̀ ni, wọ́n sì tẹ̀lé títí dé ààfin Adéyẹmí. ìdùnnú ọjọ́ náà pọ̀ gan-an ni. ṣùgbọ́n lóòótọ́ ni Aláàfin Adéyẹmí ní òun náà yóò dé ọ̀dọ̀ Ọọ̀ni kì í. ọba Adéyẹmí kò ṣe bẹ́ẹ̀ títí tó fi wàjà. nígbà tí Adéyẹmí wá wàjà yìí, àwọn èèyàn ti rò pé ohun gbogbo yóò yanjú pátá, torí àwọn méjèèjì tí wọ́n jọ ń bá ara wọn jà ni wọ́n ti lọ yìí. omi tuntun ti rú kí ẹja tuntun wọ inú odò ni. àmọ́ níbi ìgbádé Aláàfin tuntun yìí ló ti hàn pé ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé náà kò ní í fi bẹ́ẹ̀ yàtọ̀ sí Aláàfin tó lọ. Ọọ̀ni wà níkàlẹ̀ pẹ̀lú àwọn ọba míì. àpọ́nlé yòówù tí wọ́n bá fún Ọọ̀ni ní irú ayẹyẹ bẹ́ẹ̀, kì í ṣe Ọọ̀ni ni wọ́n fún gbogbo Yorùbá lápapọ̀ ni, àgàgà tó bá jẹ́ láti ọ̀dọ̀ Aláàfin fúnra ẹ̀ ló ti wáyé. àmọ́ wọn ò jẹ́ kí kinní náà rí bẹ́ẹ̀. Ọlọ́run ló sì mọ ohun tí àwọn kan ti sọ fún Aláàfin tuntun náà. lẹ́yìn èyí, Aláàfin wá ń lọ sọ́dọ̀ àwọn tí wọ́n wá bá a ṣe ayẹyẹ. ó kúrò nílẹ̀ Yorùbá, ó lọ sí Sókótó. kò dé ọ̀dọ̀ Ọọ̀ni o, kódà ó dé ọ̀dọ̀ àwọn ọba tí wọ́n yí i ká, kò dé ọ̀dọ̀ Ọọ̀ni yìí. bẹ́ẹ̀ ìyẹn wà níbi ayẹyẹ ìgbadé ọ̀hún. ohun yòówù tí ìbá máa ṣẹlẹ̀, ọ̀rọ̀ náà kù díẹ̀ káàtó, torí igbá tí a bá fi wíkà náà ló yẹ ká fi sán. bí Ọọ̀ni bá ṣe kinní kan tí kò dáa sí Aláàfin, àfi kí Aláàfin fi ọ̀rọ̀ náà hàn ayé, kí kálukú lè mọ̀ pé ohun tí Ọọ̀ni ṣe sí Aláàfin yìí kò dáa. àmọ́ ní báyìí, ohun tí Aláàfin ń ṣe sí Ọọ̀ni ni gbogbo èèyàn ń rí. kò sẹ́ni tí kò rí, bó ti dàbí pé níṣe ló ń múra ìjà sí Ọọ̀ni, pàápàá ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá pàdé ara wọn. àwọn ìwà náà kò sì fi ọwọ́ ọ̀rẹ́ hàn rárá ni. ní báyìí, ọ̀rọ̀ tí kò tó ọ̀rọ̀ di nǹkan ìtìjú fún Yorùbá lápapọ̀ nítorí dúkùú yìí. láti ọdún 2020 ní oṣù kẹwàá ọdún náà ni Ọọ̀ni ti kéde pé òun fi olóyè Dọ̀tun Ṣànúsí jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. ọ̀pọ̀ Àwọ̀adé kò tí ì mọ̀ pé òun yóò di Aláàfin nígbà náà o. àmọ́ nígbà tí ọ̀rọ̀ náà jáde nínú oṣù kẹjọ ọdún 2025 yìí, láì tí ì pé oṣù mẹ́fà tí Aláàfin jẹ, wọ́n sáré gbé ìwé jáde pé Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti fi ẹnikẹ́ni joyè tó ní orúkọ Yorùbá nínú. kí la bá lọ kí la bá bọ̀ lásìkò tá a wà yìí ṣá, tí àwọn oyè wọ̀nyí gan ti di méjì èèpìnì. láti rí i pé kinní náà kì í ṣe kékeré, Aláàfin wá fi Ṣèyí ọmọ Tinubu jẹ oyè yìí kan náà lọ́sẹ̀ tó kọjá, lẹ́yìn tí Ọọ̀ni ti fi oyè yìí kan náà jẹ.
ọọ̀ni fi ìyàwó Tinubu joyè láàrin oṣù yìí kan náà. Aláàfin fi ọmọ ẹ̀ joyè. Ṣé níbi tí ìjà àgbà bá ìran Yorùbá dé náà nìyí? Ó ní láti jẹ́ àwọn Tinubu nìkan ló wà nílẹ̀ Yorùbá o. Ṣé nítorí wọ́n ń ṣèjọba? Ṣé ojú wa níbí kọ́ ni Ọbásanjọ́ jẹ, tí Yar'Adua jẹ, Jonathan jẹ, tí Buhari jẹ nítòsí níbí? Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ti fipò sílẹ̀? Agbára wo ló kù tó wà lọ́wọ́ wọn? Ọba tó bá ń fi olóṣèlú tàbí èèyàn ẹ̀ jẹ nítorí wọ́n wà nípò tó ń fi ara ẹ̀ wọ́lẹ̀ ni o. Ó ń fi ìran ẹ̀ wọ́lẹ̀. Yóò kàn sọ ara ẹ̀ di ọba alátẹnujẹ lásán ni. Àbí kí làwọn ọba yìí yóò ṣe nígbà tí ẹlòmíín náà bá wà nípò? Ṣé wọn yóò máa fi oyè lé wọn kiri báyìí náà ni? Tàbí ó di ẹ̀ẹ̀mélòó tí Sultan Sokoto ń pe ẹnìkan pé kó wá joyè lọ́dọ̀ òun? Èyí tó sì mú ọ̀rọ̀ bàjẹ́ ni pé ìjà àgbà ló ń fa irú èyí fún Yorùbá. Yorùbá ò rí báyìí tẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ àwọn ìwà yìí burú gan-an ni. Kò ní ìlọsíwájú kan tó fẹ́ ṣe fún Yorùbá. Kódà kàkà kó gbé ààfin Ọ̀yọ́ gan bí ìgbà tí à ń fi àwọn ètò àti ìwà náà fa ààfin náà sílẹ̀ ni. Nígbà tí Aláàfin já oyè ilẹ̀ Yorùbá gbà lọ́wọ́ ọmọ ìlú Ìbàdàn, ṣé tó bá yá yóò jókòó síbì kan pé Ìbàdàn wà lára ilẹ̀ Yorùbá? Àwọn ará Ìbàdàn kò ní sọ̀rọ̀ sí òun náà, tàbí kí wọ́n ní kó lọ jókòó ẹ̀jẹ́ sílùú ẹ̀. Tàbí Aláàfin kò mọ bí àwọn ará Ìbàdàn ti mú ọkùnrin tí wọ́n ń pè ní Ìlàjì yìí ni? Gbogbo ẹni tó bá ń gba Aláàfin nímọ̀ràn láti ṣe báyìí, tàbí tí wọ́n ń tì í pé ohun tó yẹ kó ṣe nìyí, àwọn èèyàn bẹ́ẹ̀ kò fẹ́ ìlọsíwájú ìlú Ọ̀yọ́. Wọ́n ń já ìlú náà kulẹ̀ ni. Bákan náà ni ìròyìn jáde báyìí pé Ọọ̀ni fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà. Nítorí kíni? Kò sí oyè míì nílẹ̀ kọ́ bí? Ṣé láti bà ipò Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ láàrin Yorùbá ni? Oyè tí àwọn aṣáájú ńláńlá ilẹ̀ Yorùbá ti jẹ rí, tí Yorùbá sì kà á kún ọ̀kan nínú àwọn oyè tó ń fi ìtàn ìran wọn hàn. Lónìí tí Ọọ̀ni bá torí àwọn ohun tí Aláàfin ń ṣe, tí òun náà bá ní òun yóò jẹ Ààrẹ Oòduà, kí wá ní ìyàtọ̀ láàrin òun àti Aláàfin? Àwọn kan náà ni yóò sì mú irú àmọ̀ràn àdàlúrú báyìí jáde o. Àbí nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bá pàdé Ààrẹ Ọ̀nà Kakanfò ti Oòduà, kí ló lè ṣẹlẹ̀ níbẹ̀? Nígbà tí ẹ bá fi oyè tí ọmọ Àkókó l'Oǹdó jẹ wọ́lẹ̀ nítorí ọ̀rọ̀ àárín ẹ̀yin ọba méjì yìí, ṣe inú àwọn ọba àti àwọn èèyàn Àkókó yóò sì dùn sí Ọọ̀ni fúnra ẹ̀? Ṣé àwọn ọmọ Àkókó tí wọ́n bá padà mọ̀dí ìtàn yìí yóò ní àpọ́nlé kan fún Ọọ̀ni fúnra ẹ̀ bí? Tàbí kí ni ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà? Yorùbá ọmọ Oòduà ni wọ́n ń pè wá. Ṣé lásìkò yìí la ṣẹ̀ṣẹ̀ fẹ́ yí orúkọ wa padà nítorí ìjà ìlara ìyẹn ọba wa ni? Eléyìí ò dáa o, bí ìgbà tí ẹ kàn fẹ́ mọ̀ọ́mọ̀ bà ilẹ̀ Yorùbá yìí jẹ́ ni. Ìdí ni pé bí Yorùbá ti wà kó tó di ìparí ogun Kírìjì, ìyẹn ogun Èkìtì parapọ̀, níbẹ̀ lẹ́ ń dá wa padà sí yìí o. Níbi tí Ifẹ̀ ti ń jẹ́ Ifẹ̀, tí Ẹ̀gbá ti ń jẹ́ Ẹ̀gbá, tí Ìjẹ̀ṣà ń jẹ́ Ìjẹ̀ṣà, tí Ọ̀yọ́ ń jẹ́ Yorùbá, tí Ìbàdàn ń jẹ́ Ìbàdàn, tí Ìjẹ̀bú ń jẹ́ Ìjẹ̀bú, tí Oǹdó ń jẹ́ Oǹdó. Ibẹ̀ lẹ tún ń dá wa padà lọ yìí. Kó má ṣe pé Yorùbá ni yóò kọ́kọ́ fọ́ kí Nàìjíríà fúnra ẹ̀ tó fọ́. Àmọ́ ẹ kò ní lè bà ilẹ̀ Yorùbá jẹ́ o. Ipò ọba tí gbogbo yín jọ wà yìí náà ni ẹ ó kàn yẹpẹrẹ. Orúkọ Yorùbá kì í ṣe fún Ọ̀yọ́ nìkan mọ́. Láti ọjọ́ wo nìyẹn? Àpanupọ̀ gbogbo ayé, gbogbo àwọn aṣáájú ni wọ́n sọ pé Yorùbá ni kí ìran wa máa jẹ́. Kì í ṣe Aláàfin ló fún wa lórúkọ pé Yorùbá ni wá. Àjókòósọ ọ̀rọ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe olórí wa nígbà náà ni. Láti ọjọ́ náà sì ni orúkọ náà sì ti di ti gbogbo wa. Bẹ́ẹ̀ ni Odùduwà kì í ṣe fún àwọn ará Ilé Ifẹ̀ nìkan o. Ṣé bí àwọn náà ní orúkọ tiwọn kí Oòduà tó dé? Kí wọ́n máa lo orúkọ wọn, kí wọ́n fi Oòduà sílẹ̀. Ṣé bí ọmọ Oòduà ní gbogbo wa? Èèyàn lè jẹ́ ọmọ Oòduà kó má jẹ́ ọmọ Ilé Ifẹ̀. Àbí kí là ń bá a ká gan? Ọmọ Yorùbá tó bá lọ́gbọ́n tó sì ní làákàyè kó má bá wọn dá sí o. Ẹ̀já ká fi wọ́n sílẹ̀ ká máa wòran. Àwọn àgbààgbà ni kó sọ sọ́rọ̀ yìí níbi tí wọ́n bá ti lè ṣa ara wọn jọ láti pe àwọn tí wọ́n yẹ kí wọ́n jẹ́ àmì ìṣọ̀kan àti ìdúróṣinṣin wa ìjókòó, pé kí wọ́n sọ fún wọn pé kí wọ́n má di irinṣẹ́ ìyapa àti ìpínyà wa. Kò sí ẹni tí kò mọ ilé bàbá ẹ̀ o. Ká má fúnra wa fa aṣọ àpọ́nlé tó wà lára Ọọ̀ni àti Aláàfin ya, kí àwọn náà má sì fa aṣọ náà ya mọ́ ara wọn lọ́rùn o. Ẹ sọ pàtàkì Ọọ̀ni nílẹ̀ Yorùbá fún Aláàfin. Ẹ sọ pàtàkì Aláàfin nílẹ̀ Yorùbá fún Ọọ̀ni. Ẹ wá sọ pàtàkì àwọn méjèèjì fún ilẹ̀ Yorùbá. Bí wọ́n bá ti Yorùbá títí
tí àwọn Yorùbá bá kọjú sí wọn, ipò tí wọ́n wà yìí yóò dipò yẹpẹrẹ o. Kódà kò ní sí ẹni tí yóò dìde fún wọn lórí ìjókòó tí wọ́n bá dóde. Lóòótọ́ ọ̀rọ̀ náà yóò fa Yorùbá sẹ́yìn, àmọ́ wọn ò wọ́ ọ kágbó ni o. Ẹ̀yìn ẹni yóò fi lànà. Nígbà tó bá sì pẹ́ tó bá yá, Yorùbá yóò dìde padà, nítorí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń ṣẹlẹ̀ yìí kò bójú mu, bẹ́ẹ̀ ni kò ṣeé gbọ́ sétí. Ogun afẹ̀míṣòfò ń jà níwájú, ó ń jà lẹ́yìn. Wọ́n ń jí odidi ọba gbé lọ, wọ́n ń jí ìjòyè gbé, wọ́n ń pa àwọn èèyàn nílé, wọ́n ń pa wọ́n lọ́nà oko. Ìfọkànbalẹ̀ kò sì sí níbì kankan. Àsìkò náà gan làwọn ọba ńlá méjì ta ní nílẹ̀ Yorùbá ń ṣe bí wọ́n ti ń ṣe yìí. Ká fi olóṣèlú joyè àti àwọn ọmọ wọn lókù tó ń dájà sílẹ̀. Ṣé wọ́n ń wá ìlọsíwájú wa ni àbí wọ́n ń wá ìfàsẹ́yìn wa ni? Aṣáájú gidi ní gbé ìlú àti orílẹ̀-èdè ẹ̀ ga o. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ pátá kí Ọọ̀ni fọwọ́ wọ́nú o. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ pátá kí Aláàfin náà ṣe mẹ̀dọ̀. Ìgbà pẹ̀lẹ́ ni kì í fọ́, àwo pẹ̀lẹ́ ni kì í ya o. Ohun àfẹlẹ̀mú ni kì í bàjẹ́, ohun tá a bá fagbára mú ní níni lára. Àwa náà ń wá aṣáájú gidi nínú ìran wa. Àsìkò sì ré kí gbogbo Yorùbá ọmọ Oòduà gbóhùn sókè pé Ọlọ́run o, Oòduà o, ẹ wá fún wa ní aṣáájú gidi nílẹ̀ Yorùbá o. Ọláyíwọlá Alága ló ṣe àgbéyẹ̀wò àti àkọsílẹ̀ ohun tó ń lọ láàrin Aláàfin àti Ọọ̀ni yìí fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ọdún òní o.